Wallahi ta'ala mo fi Ọlọ́run bá búra mo kọ́ ẹ̀kọ́ ńlá lára the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land lẹ́nì ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ kàbìtì ẹ̀kọ́ ràbàndẹ̀ ni mo kọ́ lára the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land lẹ́nì ni mo kọ́ nínú wútúbà tí a ń ṣe lẹ́nì ni mo kọ́ nínú ṣe táa ṣe lẹ́yìn jímọ̀ ní central mosque ọjà Agbó ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́nì ẹ̀yin èèyàn mi kí lẹ̀kọ́ náà ẹ̀dẹ́kùn ẹ̀bá mi ká lọ nínú wá sí the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Dr. Yunus Toliat Olúṣínà Ayélára the second èyí tí a ṣe lónìí ẹ̀kọ́ tí mo ní mo rí kọ́ ń bẹ̀ ó ní wípé nínú kútùbà wọn lẹ́ni wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa bàbá wa Alhaji Abdulgani Owódùn ní ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa wọn ní dáadáa wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa akitiyan wọn ní dáadáa nínú ẹ̀sìn Islam nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú bí wọ́n ṣe gbé ẹ̀sìn Islam lárugẹ nílùú Ògbómọ̀ṣọ́ kó tó di pé ikú mú ẹ̀mí wọn lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa ìsapá wọn kí ẹ̀sìn Islam kó lè bá máa tẹ̀síwájú kó lè bá máa gòkè nínú ìlú Ògbómọ̀ṣọ́ the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n lè emphasis lórí bí ààrẹ mùsùlùmí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dolóògbé yìí bí wọ́n ṣe náwó tí wọ́n nára tí wọ́n sapá sọ́tún tí wọ́n sapá sósì lórí bí Islam bí ó ṣe máa gòkè àgbà lójoojúmọ́ ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ nípa dáadáa wọn wallahi ta'ala ìṣọ́mọ́bí láìlẹ̀ uwa ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo ẹni tó bá wà ní mọ́sálásí ọjà Agbó lónìí yóò máa jẹ́rìí ọ̀rọ̀ tí mo sọ yìí in tí ẹ wá ṣe tó wá rú mi lórí jù lónìí lọ́jọ́ tòní tí mo sọ wípé mo kó ẹ̀kọ́ tó pọ̀ lára wọn lára the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land in tí bàbá wa the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land ṣe tí mo sọ pé mo kó ẹ̀kọ́ tó pọ̀ lára wọn lónìí lọ́jọ́ Jímọ̀ tòní ó ní wípé nígbàtà kírun tán nígbàtà kí jímọ̀ tán lẹ́nì yìí nígbàtà kí jímọ̀ tán the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land wọ́n wá sọ wípé tó lólùfẹ́ èèyàn bá kú gẹ́gẹ́ bí Alhaji Abdulgani Owódùn ní ààrẹ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe kú yìí wọ́n ní tó lólùfẹ́ èèyàn bá kú tó bá jáde láyé gẹ́gẹ́ bí ààrẹ mùsùlùmí ṣe jáde láyé gẹ́gẹ́ bí imam lẹ́yìn wá láǹfààní àti kírun sílá àbí àti wà níbi tí a ti kírun sílá wọ́n ní èèyàn lè dá ìrun kú èèyàn lè dá ìrun kí fún tẹ́yìn ó fi ṣe sàrá tàbí tẹ́yìn ó fi ṣe ìbádà fún lẹ́yìn gbàtà wá kí jímọ̀ tán lẹ́yìn bàbá wa the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land wọ́n wá bẹ gbogbo àwa tá a wà ní mọ́sálásí lẹ́nìí tá a wà ní mọ́sálásí ọjà Agbó nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́nìí ipé kí á dákun káwa náà kírun fún bàbá wa ààrẹ mùsùlùmí tí wọ́n di olóògbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ gbogbo wa wá dìde àtọkùnrin àtobìnrin àwa kírun fún bàbá wa ààrẹ mùsùlùmí bàbá wa Abdulgani Owódùn ní tí a jẹ́ ààrẹ mùsùlùmí fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ látòkìdílẹ̀ wọ́n fi ṣe ìbádà fún wọn wípé kọ́lọ́run dákun kó gbàbọ̀ wọn wípé kọ́lọ́run dákun kó gbà wọn lẹ́rú wípé kọ́lọ́run dákun kó fojú fo gbogbo àṣìṣe wọn kọ́lọ́run ọba kó ṣe wọn lérò àlìjánnà lẹ́yìn wágbà náà wọ́n wá fi wákà wọ́n wá fi kájọ ọ̀rọ̀ wọn lẹ̀ wọ́n fi wákà wọ́n fi kájọ ọ̀rọ̀ wọn lẹ̀ bó irú wákà wo ní ẹ̀kọ́ bó ni wákà tí a dá bó ló ṣe lọ wákà náà wá lọ báyìí wípé ààrẹ Abdulgani yìí ó ti dọ̀dọ̀ rẹ̀ àlìjánnà ni ó fi wọ́n sí Ọlọ́run má fi wọ́n sí Jahannama iṣẹ́ rẹ̀ náà gbáyé wọn ṣe
ààrẹ Abdulgani ó ti dọ̀dọ̀ rẹ àlìjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn sí owó dùn ni ó ti dọ̀dọ̀ rẹ owó dùn ni ó ti dọ̀dọ̀ rẹ àlìjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn sí Abdulgani ó ti dọ̀dọ̀ rẹ Alákànmí wọ́n ti dọ̀dọ̀ rẹ ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n ti dọ̀dọ̀ rẹ àlìjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn sí. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Bàbá wa the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land, ọlọ́run ọba tó láyé tọ́lọ́run kò ní kúrò ẹ̀mí yín, kò ní kúrò àwa olólùfẹ́ yín náà. Ọlọ́run wọlá bá ṣe ń gbádùn yín nínú ìlú Ògbómọ̀ṣọ́, ọlọ́run wọlá bá ṣe ń gbádùn yín nínú ìlú Ògbómọ̀ṣọ́, ọlọ́run bò ní kúrò ẹ̀mí yín, ọlọ́run bò ní kúrò ẹ̀mí yín. Àlàáfíà ńlọ́dún ń sáàyè ibi tẹ́ wà àyè tọ́lọ̀ ń gbé yín sí àlàáfíà lọ́dún ṣe o, owó lọ́dún ṣe o, ìgbéga lọ́dún ṣe o, ọlọ́run ọba kò ní fi gbogbo ẹ̀wọ̀n yín lágbára ọlọ́run. Bàbá wa the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land, ẹ jọ mí lójú o, ẹ yà mí lẹ́nu o, ẹ yà mí lẹ́nu o, ẹ yà mí lẹ́nu o. Ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ó ti dọ̀dọ̀ rẹ àlìjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn sí owó dùn ni ó ti dọ̀dọ̀ rẹ àlìjánnà ni ó fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn sí. Allahu Akbar. Ọlọ́run àtọ̀rọ̀ àbíọ́ dákun bá wa tẹ́ bàbá wa Abdulgani owó dùn ní ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ọlọ́run dákun bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, ọlọ́run dákun bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí, ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí o. ọlá bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Lẹ́yìn ìgbà tí bàbá wa the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land tí wọ́n sọ̀rọ̀ wọn tán, wọ́n wá gbé microphone fún bàbá wa Sheikh Alim, bàbá wa Sheikh Alim. Àwọn náà wá sọ̀rọ̀ wípé gbogbo ẹni tí bá ń rẹ́rìn, gbogbo ẹni tí bá ń dunnú lórí ikú ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ẹ̀sẹ̀ jáde láyé, ó ń tọ̀ wọn ò mọ̀ bí ẹ ṣe máa ń rorí ni, ó ń tọ̀ wọn ò ní làákàyè ni. In tí bàbá wa Sheikh Alim náà sọ lẹ́yìn ọ̀rọ̀ bàbá wa Chief Imam nìyẹn. In náà sọ pé gbogbo èèyàn tí bá ń rẹ́rìn tàbí tí bá ń dunnú lórí bí ààrẹ mùsùlùmí bàbá wa Abdulgani owó dùn ní ààrẹ mùsùlùmí ti jáde láyé, wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí máa ń rorí ni, kìí ṣe ẹni tí máa ń rorí ni, torí wípé ikú ààrẹ mùsùlùmí nǹkan ńlá ló jẹ́, nǹkan ńlá ló jẹ́ fún gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Jíjáde láyé tí ààrẹ mùsùlùmí jáde láyé, nǹkan ńlá ló nu gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, nǹkan ńlá ló nu àwa mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run dákun bá wa tẹ́ bàbá wa owó dùn ní, bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ọlọ́run, bá wa ṣe wọ́n lérò àlìjánnà ọlọ́run, dákun bá wa gbàgbọ́ wọn, bá wa gbàgbọ́ wọn, bá wa gbàgbọ́ wọn. Ọlá kúlí Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad.